mo ronú pé àbí kí n tún ṣe nǹkan mi mo tún rò ó pé àbí kí n wà mí tó lè borúkọ jẹ́ ṣé rí Alhaji Sefiu tí yóò bá súnmọ́ èèyàn ní mọ̀ wá ẹ̀ ṣé rí tí wọ́n bá sọ pé èèyàn olórin orúkọ tí mò ń jẹ́ ọ̀gbọ́n ni Haruna Ademasaun tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń pè mí ní AK Ilẹ̀ríkà Ilẹ̀ríkà ni pé ọlọ́run rínú aṣebi Ilẹ̀ríkà mo wá láti Ọ̀ṣun state bẹ́ẹ̀ Òṣogbo yes ìyá àti bàbá. bàbá mi ló wá láti bẹ̀ wọ́n mi Ògùn state Gbàgòrà ní Abẹ́òkúta bàbá ti lọ ìyá náà ti lọ. Bàbá, àwọn ìbéèrè tá a fẹ́ béèrè kò ń ṣe ìbéèrè tó pọ̀ rẹpẹtẹ torí tá bá ní ká bẹ̀rẹ̀ sí ń béèrè àwọn ìbéèrè tí àwọn olólùfẹ́ yín ń béèrè lọ́wọ́ wa tá bá tẹnu bọ̀rọ̀ láti sìn ilẹ̀ aṣú ilẹ̀ amọ́ a ṣì wà lórí àwọn ìbéèrè torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n fẹ́ gbọ́hùn yín ó tún pẹ̀lú nǹkan tó gbé wa wá síbí lọ́jọ́ títòní. Bàbá, ǹjẹ́ nígbà tí ẹ wá bẹ̀rẹ̀ àwọn ìrìn àjò yìí ǹjẹ́ ẹ lè bá wa sọ ìdojúkọ tí ẹ bá pàdé tó yẹ pé nígbà tí ìdojúkọ yẹn dé ó fẹ́ lè jẹ́ nǹkan tó yẹ pé kẹ́ wò pé ìrìn àjò yìí ṣe nǹkan tí ẹ lè kọ̀ntínù láti máa rìn ni ǹjẹ́ lè bá wa sọ́nù rẹ̀ sà. ìrìn àjò yẹn pọ̀ tìmọ̀ tí ọmọkùnrin bá rìnrìn àjò kan tí ò bá ní ẹni fẹ̀yìntì tó kàn ń dá lọ a máa rò pé síbi tó ń gbé ń lọ yìí kí ni àbáyọ nígbà tó sì kan èmi gan rò pé báwo ni àjò ṣe ń lọ kí ni mo wáyé fún bọ̀tí Ọlọ́run tóbi lọ́ba mi tó gbé wà nígbà tó yá àwọn ìnira yẹn pọ̀ gan lóríṣiríṣi àti jẹ àti mu ó le gangan bọ̀tí Ọlọ́run sọ pé òun dé ó kàn stop kí ni ẹ ní àárín méjì ní pé òkè ẹni tó ń rìn yìí bó ti pàṣẹ sí wà á máa rí jẹ wà á máa rí mu ṣùgbọ́n náà bẹ̀ sí nísìnyí mo ní fọkànbalẹ̀ bọ̀tí mo gbà yẹn bí ọdún 5 tí mo rìn bẹ̀rẹ̀ lórí ẹ̀wọ̀n àti jẹ yẹn ó le gan mo ronú pé àbí kí n tún ṣe nǹkan mi mo tún rò ó pé àbí kí n wà mí tó lè borúkọ jẹ́ bọ̀tí Ọlọ́run tóbi lọ́ba mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ ẹnìkan Alhaji Sefiu Alao ọmọ Àdìbá Adékúnlé tí wọ́n ń kọ fújì tí bá sì ń rántí oore tí wọ́n ṣe tí mo mọ̀ lọ́kàn mi màá dẹ̀ sọ síta mi báyìí lẹ́nu torí mo ti ìṣòro ẹ ti pọ̀ débi pé tó stage kan tí mo ti fẹ́ máa ṣìwàwù Alhaji ló wá pè mí mo mọ́ra mo ń sùn láì kọrin láì lùlù láì lómele àjọ máa lọ sí play máa fún mi lówó oúnjẹ máa ṣe fún ọṣà mọ bíi àbúrò so gbogbo kíní yẹn wá ń kó lọ́kàn mi nígbà tí mo ti ń rówó ná lọ́kàn ti ń balẹ̀ wọ́n ń ronú títí tó nígbà tí mo kọ́ṣẹ́ yẹn tán bẹ́ẹ̀ pé mo níṣẹ́ bẹ̀rẹ̀ ilé ayé mi ni kò sí customer anybody ò pè mí but tásìkò tó wá di pé Alhaji wa bẹ̀rẹ̀ sí mi mọ́ra tí mo ń ró jẹ tí mi ò lè ṣe nǹkan kan rí pé mo kàn ń jẹ ọmọkàn mi balẹ̀ èrò ọkọ̀ yẹn ti kó lọ́kàn mi láàárín àrìn àjò yẹn ìyanu bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ from them wọ́n gbéṣẹ́ fún mi mo bá wọn ṣiṣẹ́ àwọn èèyàn ń bèrè ta ló ṣe léyìí wọ́n try gan o bá mi wọ́n máa lọ sóde eré wọ́n máa tún polówó mi bẹ́ẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní dìde látara wọn tó ṣe fún mi nìyẹn mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní customer. ẹ ṣeun gan bàbá ǹjẹ́ lè sọ bí ẹ ṣe bá Alhaji Sefiu Alao pàdé báwo lẹ ṣe pàdé wọn ǹjẹ́ lè ṣàlàyé ẹ̀ fún wa. ṣe nínú ọ̀rìn àjò tí ọmọkùnrin náà máa ń rìn nìyẹn gbogbo àti Alhaji Sefiu Alao tó máa ń kọrin ìgbà yẹn wọ́n tí ì lọ sí Mẹ́kà èmi máa ń try máa lọ sí òde wọn gẹ́gẹ́ bíi pé ìgbà tí òsín ọ̀rìn ẹ̀fẹ́ ṣe à lọ wòran bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá yá wá ń bá ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi kan ẹ̀gbọ́n mi yẹn máa jù wọ́n lọ wọn náà ṣe wà wọ́n kàn wọ́n ní Ramuka so wọ́n máa ń wá sí ọ̀dọ̀ wọn so from there náà ti wá mọ̀ mí dáadáa lèmi ṣàlàyé wọn pé ṣé báyìí mo ń kọ́ tí mo ń ṣe wà ní kò sí problem ṣe ló ti pé ìrìn àjò ìmọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ tó ń lọ even gan most of member wọn títí kan gbọ́n wọn wọn like mi gan bí family àjọ ń ṣe wọ́n dẹ̀ máa ń fún mi ní nǹkan. ẹ ṣeun mo sọ nígbà tá a wá sọ̀rọ̀ ó tó bí ọdún mélòó lẹ fi gbé pẹ̀lú Alhaji Sefiu Alao. ìrọ́pò ìrìn àjò yẹn máa fẹ́ súnmọ́ ọdún kan a fẹ́ súnmọ́ ọdún kan tí àjọ ń sùn tájọ ń jí ní gbogbo gbà yẹn but tí mo yẹn sọ yẹn kankan mọ́ but tí mi ni mo mọ̀ mo ṣe ń sọ síta báyìí. for the first time. bẹ́ẹ̀ mo ṣe ń báyọ̀ mo yẹn ń sọ síta báyìí jíjẹ mímu mi wọ́n take care. ẹ ṣeun gan bàbá ẹ má bínú ṣe rí bí ẹ ṣe ń sọ̀rọ̀ nǹkan kan wá sí mi lọ́kàn torí mo ti bá àwọn àtẹ̀jíṣẹ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ ìdí tó jẹ́ kí n béèrè ni pé bẹ́ ṣe sọ fún mi pé ẹ súnmọ́ Alhaji Sefiu Alao
ẹ súnmọ́ wọn dáadáa. Mo ti ń gbọ́ tí àwọn èèyàn kan máa ń sọ tó sọ pé nílùú Abẹ́òkúta nígbà wọ́n ní ìwọ tó bá jẹ́ olórin tí ò bá fi Alhaji Sefiu Alao ṣe wọ́n ní ò ní gbérí. Bàbá kí lẹ́nu bí sọ sí. ẹ rí i pé mo rẹ́rìn Bẹ́ẹ̀ni. irọ́ báláú Irọ́. tó láyé yìí ni ṣé rí Alhaji Sefiu tí yóò bá súnmọ́ èèyàn ní mọ̀ wá ẹ̀ ṣé rí tí wọ́n bá sọ pé èèyàn olórin fúnra rẹ̀ máa mójútó ẹ̀sán ara rẹ̀ á máa mójútó fi máa kú káyé máa rí òun kọ́ máa pè òun ṣé mọ̀ pé ó máa ṣòro tó wá sọ pé òun máa fi ti tẹnìkan mú dání òun máa ṣọ́ ẹnìkan káàkiri ṣé rí ọmọ tí wọ́n ń kọrin wọn ló ń fà ṣé rí tí bàbá ti pé àjókòó iná nísìnyí náà wà nínú iṣẹ́ wa náà tí ọlọ́mọ adé fẹ̀yàn kan wọ̀n báyìí ọlọ́run ti fi wọn gbogbo orin tó rìn pẹ̀lú àdúrà tó ti gbà ṣẹ́ni tó mọ̀ ìwọ tó wá ṣẹ̀ ń bọ̀ bóyá ibìkan ló wá lọ ni o tó òjókòó ara ẹ jẹ́ ṣe kí wọn náà kó lọ fún àdúrà tiẹ̀ wà wá débẹ̀ pé bàbá mo fẹ́ ní òkìkí ju Sefiu lọ ṣé àpò tí kó tí ó fún ẹ̀ fọwọ́ rẹ̀ fa wàhálà àwọn kankan tó ń fọwọ́ fa wàhálà mo ń ṣàlàyé fún yẹn o ò lè pe orí èèyàn níbi tó gbé rẹ̀ gbé wà kẹ́ ẹ ní ẹ fẹ́ forí ẹ̀ kí òkìkí tí ń kojú tiẹ̀ lọ ní tò kò pẹ́ fẹ́ ṣe ẹ tún lọ try ẹ o gẹ́gẹ́ bí ọgbọ́n tí mo pẹ̀lú àgbàlagbà mo ń sọ̀rọ̀ pẹ̀lú experience ni o lè porí ẹlẹ́dẹ̀ èèyàn pé ẹ fẹ́ lókìkí jùlọ lè tẹ́ni ẹ àfi kọ́ wọn tó kù náà kọ́ mọ́ máa rìn àjò tí wọ́n tán fi máa mọ̀ wọ́n bọ́ tí ọ̀pọ̀lọpọ̀ wọn kò yé wọn tí ẹ bá dọ̀rẹ́ lẹ́yìn sí bóyá lọ àpá kan lọ́rùn àbí ìbílẹ̀ tàbí babaláwo ni o ó lè ọmọ ti dé orúkọ tí lágbájá ọmọ lágbájá mo fẹ́ lókìkí ju Ọdúnládé Adékọ́lá lọ lè forí Ọdúnládé Adékọ́lá lè fi ra wọn mo fẹ́ lókìkí akíyan láyà lọ ó tó tọ́ lọ́rọ̀ gbogbo ọ̀tọ̀ọ̀tọ̀ ìgbégbé tí ń kórè ẹni ẹlẹ́yìn ti ní problem sọ́kọ́ máa sọ àwa ni Sefiu Alao ló ń sàtì wọn àwọn ọdún ló ń ṣe wọn wọn ní nǹkan ló ń ṣe wọn ṣé pọn fúnra wọn ṣe ra wọn. ẹ ti là ó ti yé wa bàbá ní àparapọ̀ ká máa lọ kí lè yọ̀ǹda yín kẹ́ máa lọ gẹ́gẹ́ bíi pé ìlú Abẹ́òkúta yìí Alhaji Sefiu Alao ẹni tẹ́ súnmọ́ pẹ́kípẹ́kí tí mo dẹ̀ tún mọ̀ pé èèyàn kan náà tó tún jẹ́ bí àgbà olórin náà ní nínú Abẹ́òkúta yìí jẹ́ pé mo mọ̀ bí ẹ ṣe súnmọ́ mo mọ̀ pé ẹ̀yin náà máa lè sọ nǹkan ẹ̀kan àbí méjì nípa òun náà ni Aláyọ̀ Melody singer bàbá láàrin Aláyọ̀ Melody àti Alhaji Sefiu Alao ǹjẹ́ ẹni kan tẹ́ lè sọ nípa ìbáṣepọ̀ wọn. ìbáṣepọ̀ wọn tí mo kàn rí ṣe mọ̀ pé orin Aláyọ̀ Melody singer ó yàtọ̀ sí orin ti Alhaji Sefiu. Sefiu jẹ́ nìkan wípé ẹni tó bá ti wá bá tó wá lóun rí àwọn náà rí wọ́n lọ́wọ́ pé òun rí Sefiu náà máa wò tó náà ń sá fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan bíi ìsọ̀lẹ́nu lọ sí Aláyọ̀ bá dọ́dọ̀ Alhaji máa wẹ́kọ̀ mọ́ ẹ wọ́n máa wẹ́kọ̀ mọ́ ẹ tó sì wà láàárín àwọn mi ò tẹ̀gbọ́ pé wọ́n ní ṣùgbọ́n kan rí bọ̀tí Yorùbá máa ń sọ̀rọ̀ wọn ní kò sí bí àwọn ṣe máa wà àti eyín tí wọ́n ní máa jára wọn jẹ bọ̀tí eré wọn kò súnmọ́ ara wọn dé wọ́n lè kọlu ara wọn bọ̀tí wọ́n bá sọ pé wọn ọ̀rẹ́ Alhaji máa rí wọn tí wọ́n bá tọ́ Alhaji máa wò wọn gbogbo wọn Alhaji like bọ̀tí ọ̀pọ̀lọpọ̀ wọn náà ń wo Alhaji bí ẹkùn lọ́ọ̀kan torí àníyàn tí wọ́n gangan ní ṣe mọ̀ àníyàn wọn náà fi ń wò pé wọ́n fi òró súnmọ́ kò yóò tí ẹ bá ti náà níyàn pé ẹni fẹ́ lọ báyìí àníyàn tí náà dá sí ní àwọ̀ ilẹ̀ ọba kò sígbà tí mo kanlẹ̀kùn Alhaji tí wọ́n ṣílẹ̀kùn fún mi kò sí. bàbá ní kàkà ní méjì ní mẹ́ta ó ti wá tó bí ọdún mélòó tẹ́ ti wá bẹ̀rẹ̀ ìrìn àjò tíátà yìí sábà. mo kéré gan Ọlọ́run kan máa ń sọ pé tóun bá fẹ́ múyàn jáde láàrin ibì kan mo kéré torí tí n bá ní ṣìtìndẹ̀ ní fi kún ìrìn àjò mẹ́nu iṣẹ́ tíátà ó ṣe máa pé 16 years báyìí. 16 years. bẹ́ẹ̀ yẹ ò kéré rẹ̀ ṣe máa pé 16 years. 16 years. yes so 2009 ni mo bẹ̀rẹ̀ ìrìn àjò. bàbá ǹjẹ́ ṣì ń rántí sinimá tẹ́ kọ́kọ́ ṣe tí àwọn èèyàn fi mọ̀ pé yes ẹni tó ń lọ ìròyìn ní tíátà ni ǹjẹ́ ṣì ń rántí ẹ̀ tó gbé ìta tó parí. mo rántí ẹ̀ dáadáa èmi kọ́ mo níṣẹ́ yẹn bọ̀tí ẹni tó níṣẹ́ yẹn gangan sí nǹkan ni mo ṣe nínú iṣẹ́ yẹn táìtù iṣẹ́ yẹn wọ́n ń pè ní àṣìṣe ọjọ́ kan tí gọ́fúnà wa Owólabí Àjàsá tí wọ́n ṣe lọ́dún yẹn lọ́hùn that's 2011 yes 2011 mo rántí mo yà sí nǹkan náà ẹ̀ ìjọ yẹn máa ríra mi mo kàn ríra mi nínú pósítà mo di ọdún mú wọ́n á kọ́ dàbí pé kí ló ń ṣẹlẹ̀ lọ́lọ́pọ̀run kẹ́ àlásà rẹ̀
àwọn ni mo kọ́ pè ní àárọ̀ ọjọ́ yẹn ẹ sà báyìí ni wọ́n máa ṣẹlẹ̀ àwọn máa dùn ọlọ́run fọwọ́n kẹ́ wọn torí ohun ọlọ́run lóhun yẹn wọ́n wá ní àbúrò wọn ní sà tí àwọn bá ti tèkó dé àwọn máa ṣe fàájì nǹkan tí orí yẹn pé wọn gan ti rí àpàdà ríra ọ̀dọ́ aṣọ́gbẹ́ yẹn tí ọlọ́run pín wọn sí ọ̀dọ̀ níjọ yẹn ní jẹ́ kí mi nígbàgbé ṣé tí máa kọ́ ṣe tí máa fọ pósítà nìyẹn ṣùgbọ́n tó wá rí pé ó dà bẹ́ẹ̀ mọ́ ìgbọ́dà ń pé kínní yìí àfi kí mi gan wá tẹra mọ́ wá bẹ̀ sí tẹra mọ́ so ìgbà tí wọ́n á lọ ń gbòòrò wọ́n máa pè mí bóyá ọdún ládé adékọ́lá ọ̀gá mi wọn náà try gan àwọn máa ń pè mí síṣẹ́ pẹ̀lú owó làbẹ́jàsá in fact mi ò lè kó ran kéré gbogbo ìgbà yẹn náà ṣe pé mo hàn àti náà bọ̀ tí owó làbẹ́jàsá máa pè mí ṣá gọ́fúnà á ní lẹ́rìí kámbólẹ́wà wọ́n ṣá máa ní ẹ̀dúró ẹ̀wọ̀ṣọ ọlọ́pàá ìṣá títí ṣùgbọ́n tí wọ́n á lọ ń gbòòrò wọ́n máa ní ọlọ́pàá gbogbo àdáyé pé kí nìyẹn ti ní ìtumọ̀ ṣùgbọ́n 2016 mo wá rọ́jú mo wá owó mo yàbí ní ọlọ́pàá yẹn tán ọlọ́run sọ pé àsìkò tó nìyẹn ìbí náà wà bẹ̀rẹ̀ sí ní tí ń jẹun jẹ iṣẹ́ yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ tọ́lẹ̀ tí ń fa àdúrà sí but iṣẹ́ tí mo yà gbẹ̀yìn tí ìyá mi ṣe máa yà mí òun ni ọmọ ayò kan ìyẹn ṣì wà online wọ́n ṣì ń wò lọ́wọ́lọ́wọ́ bá. ẹ ṣeun gan bàbá níjọ́ tí ẹ sọ yìí irú àwọn òṣìṣẹ́ wo àwọn tẹjọ́ ń ṣeré wo lẹ bá pàdé tó jẹ́ bí tẹjọ́ ṣe iṣẹ́ tí ẹ ṣe tí wọ́n fi gbé yín sínú pósítà irú àwọn èèyàn wo lẹ bá pàdé níbẹ̀ báwo níjọ́ yẹn ṣe rí nínú yín tẹ̀ pé ọ̀gá onítíátà àwọn kan lélẹ̀ báwo lẹ ṣe fíù níjọ́ yẹn irú àwọn wo lẹ bá dárúkọ. iṣẹ́ wa tábà ti wà nù ẹ̀ inú wa máa ń dùn síra wa gan inú wa máa ń dùn síra wa torí jẹ́ ẹ̀gọ́gọ́ mi tẹ̀ nírò pé ṣé sí nǹkan yẹn ló máa gbé mi dé mo máa fi sínú pósítà mo wà á bì kan mo rán mo ṣe fàájì ni ìkọlù ti wọlé bá gbéra gbogbo àbáyà débẹ̀ àfìyà bẹ́ẹ̀ ṣe mo yàtọ̀ mo ti lọ láti kó nbẹ mo ti bá tèmi lọ àgbà tí ṣe jáde mo rí àmì nínú pósítà ló yà mí lẹ́nu pé sí nǹkan tí mo lọ ṣe lóde nínú pósítà kí ló ṣẹlẹ̀ àdúpẹ́ fọlọ́run ebi gan ọmọ mákẹ́tà yẹn gan ọmọ orúkọ mi tán fẹ́ kọ síbẹ̀ wọ́n ṣàkàn gbé mi jù síbẹ̀ nígbà yẹn kí mo ṣe ń bọ̀ lọ́nà ni so wọn lè béèrè orúkọ òsì nínú ẹ̀ wọ́n ṣàkàn fi píṣọ̀ mi síbẹ̀ èmi àtọ́dún ìyẹn lọ́dún yẹn lọ́run that's 2011 ọdún ṣẹlẹ̀ ni. ẹ ṣeun gan sà bàbá torí nígbà tí ẹ bẹ̀rẹ̀ ó yàtọ̀ sí ìsìn tó yẹ pé tí a bá yaṣẹ́ oníkálukú lè fi sí ní YouTube kó fi sí Facebook káwọn èèyàn lọ wò ó bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ayé ìgbà yẹn ayé ìgbà tá a bá yaṣẹ́ àṣẹmáwá mákẹ́tà tó máa bá wa tà á bàbá ǹjẹ́ ẹ ti ní gbólóhùn asọ̀ pẹ̀lú mákẹ́tà kankan bí ìgbà pé bóyá òkè mo yaṣẹ́ o tẹ́tíjọ́ conclude pé iṣẹ́ yìí 500,000 ní máa gbà kó dẹ̀ dìgbà tó yẹ kó sanwó tó ń fún yín ní 200 nígbà tó sọ 200 yẹn kẹ́ ẹ má pè é kò gbé kọ́ọ̀lù ó bẹ̀ sí ǹjẹ́ ti nírú kan bẹ́ẹ̀ wà. nítorí iṣẹ́ wa yà gbọ́dọ̀ máa parọ́ ààrẹ gbọ́dọ̀ ṣàbòsí ó wà dáadáa. ẹ ti nírú experience. nírú ẹ̀ dáadáa. nígbà tí mo yaṣẹ́ yẹn tí mo gbé fún mákẹ́tà yẹn orúkọ mákẹ́tà yẹn wọ́n pè ní the snake so aṣọ the snake but kò sí tọ́jà mọ́ ní ìsìn látara pa ìṣedé tó náà ṣe pẹ̀lú èèyàn náà ní ọ̀pọ̀ orí nágbára gan àtàdúrà àṣẹ yẹn ó dẹ̀ sanwó yẹn ó ṣàn san kúlúkúlú wọ́n yẹn wá kún kan bíi 87,000 lọ́dún yẹn lọ́hùn bá lọ bá ń yí mi ọ̀pọ̀lọpọ̀ isolac náà mákítà náà ni wọ́n á lọ bá wọn ṣáàbà wọn sọ pé máa ní ẹ kó fún mi lówó mi ìdí kan bákan o àwọn abá sọ̀rọ̀ ṣáà fún mi ní 50 nínú ẹ̀ bọ́dí mo yẹ sọ lọ́lọ́ yìí tàbí sẹ́mi tó kò jáde bọ́dí pàtó ń gbóhùn tó wá sí lọ́jà mọ́ lẹ́nu pé tọ́lọ́ bá ti sọ pé èèyàn jùlọ ni èmi kò tẹ̀ ní àǹfààní láti béèrè mọ́ fífún gan mi ò pé mọ́ láti gbà mi ò bá sẹ́nìtì so wà ó dáadáa. ẹ ṣeun gan bàbá nígbà tẹ́ ẹ̀ ń bá mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ bá mi dárúkọ Alásàrẹ́ mo rí pé ikú wọn jẹ́ nǹkan tó pé ikú tó dùn yín torí ẹ sọ nǹkan kan nípa wọn bàbá irú èèyàn wo ni Alásàrẹ́ jẹ́ sí yín gangan. ìbéèrè tẹ́ béèrè yẹn ìbéèrè ńlá ni púpọ̀ gan because Alásàrẹ́ family àtọ̀ níbi kankan but kí ni wọ́n kàn rí mi fún industry torí wọ́n ṣe ọkọ̀ fún mi níjọ́ kan tí mi ò respect ẹ̀ mo ń ṣe ẹgbẹ́ kan mo wá fẹ́ ṣe meeting kan mi máa rotate meeting Alásàrẹ́ dẹ̀ control àwọn èèyàn kó location wọ́n wá síbẹ̀ yẹn mo wá ń wúra mi pé níjọ́ mo wọ tíátà wọ́n dẹ̀ jókòó wọ́n lẹ́ẹ̀kì mi débi pé níparọ́ gbà míì ìlú màá lọ já wọn lẹ̀ ńlé wọ́n kàn máa gbé mọ́tò sílé àwọn ní lẹ́ríkà bọ́lẹ̀wà
àdèmàjò kan máa ṣe fàájì mo lè jà wọ́n lẹ̀ sí nígbà bíi 11 gbà mí 10:30 wọ́n láìkì mi gan tó mi gbọ́dọ̀ láìkì wọn kan many tí náà ń ṣe láàrin wa ń gbà yẹn torí àwọn àti ọ̀gá mi yẹn kẹ́mu tí mo sọ yẹn wọ́n close gan ọ̀tí wọn tí a bá dàn pé a fẹ́ níṣù bí a mọ̀ pé èèyàn méjì náà tó bá rìn afáragúnra wọn wọ́n máa paná ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn wàhálà máa díjọ́ kejì láàrin wa rí àní no báyìí lọ́ba àdèmàgbọ́ sí wọn lẹ́nu ọlọ́kàn tù wọ́n sí àárín wa but àwa fẹ́ wọn ọlọ́run tó fẹ́ wa jù wá lọ. ẹ ṣeun gan ǹjẹ́ ṣe rántí ìjọ tí wọ́n pè yín pé àlásàrì nǹkan báyìí ǹjẹ́ rántí ibi tẹ́ wà ní pàtó ìjọ tí wọ́n pè yín. mi ò ní parọ́ ìjọ yẹn gangan ni tí èmi gan ti ń dunnú mo jókòó níbi kan mi àtàwọn ọ̀rẹ́ mi ipe mo wọnú pósítà mo rí kẹsẹ̀tì yẹn mo lọ rà á mo wá ń gbé kiri báyìí èmi rèé o èmi nìyí àwọn yẹn wá ń ṣe fàájì fún mi lọ́wọ́ ní àárọ̀ kùtùkùtù around something 9:30 ìkọlù ìkànnà kọ́lẹ́gì mi tó wọlé ọ̀nà ìbúrú Túndé Ṣóbáyọ̀ Sìró Makanaki ló ń pè ẹ̀lú ẹ̀gbọ́n bolẹ̀ wa mo ní kí ló dé báyìí fàájì yẹn bàjẹ́ mẹ́mi lára ni bó ṣe gbéra ni ìwé ṣe dàrú jọ ni bá ṣe bẹ̀rẹ̀ ni tó yẹ kọ́kọ́ tó ṣe mi ní gbàgbé ni Sàlásàrì tráì gan ní Ògùn state òun ló jẹ́ kí pépà máa jẹ́ Abẹ́òkúta torí ńgbà kan dídá sórí tèmi náà tún bá tí mo dẹ̀ fojú fíù díẹ̀ gbogbo iṣẹ́ ńgbà yẹn Èkó náà máa ń gbé lọ ṣùgbọ́n o bọ̀tún ló dúró tán àkí ló ń ṣẹlẹ̀ sọlọ́ ń dẹ̀ fún ṣe ọ̀jẹ̀ ó ṣiṣẹ́ yẹn lẹ̀ Ọlọ́run sọ pé kò ní jẹ púpọ̀ fóun tó pè sọ́dọ̀ so mi ò dẹ̀ tí ì rí ẹnìkan kan tí mo lè sọ gbogbo yá ó ti fẹ́ gbìyànjú yẹn Ọlọ́run ti pè sọ́dọ̀ ọ̀tọ̀ wọn náà wà tó ń try lọ́wọ́lọ́wọ́ tó ń fẹ́ ṣe bí Àlásàrì bọ̀tí Ọlọ́run bọ̀ fún ọ ṣe délẹ̀. bàbá kó tó di pé ẹ máa lọ ẹ bá wa fún àwọn èèyàn tó fẹ́ darapọ̀ mọ́ iṣẹ́ tíátà irú advice wo lè fún wọn. tó ẹ̀yin èèyàn mi nílé ní ọkùnrin lóbìnrin iṣẹ́ tíátà ó dáa gan-an ó dáa àmọ́ tí ẹ bá ti ń bọ̀ tẹ́ fẹ́ darapọ̀ mọ́ ẹni lọ́kàn pé ohun tẹ́ ń bọ̀ wá ṣe òun lẹ́ ń bọ̀ wá ṣe torí ọ̀pọ̀lọpọ̀ challenges lẹ́ máa bá pàdé níbẹ̀ àwọn kan máa sọ pé tẹ́ bá fẹ́ ṣe tíátà yẹn lóbìnrin mo ń sọ aspect obìnrin ni wọ́n máa dó wọn máa ṣe báṣà ẹ jẹ́ ká fọ̀rọ̀ dídó sílẹ̀ ẹni tí ò ṣe tíátà òǹdókò èyàn ọgbọ́n tẹ́ fẹ́ wá kọ́ṣẹ́ tíátà lóbìnrin kẹ́ mọ̀ ohun tẹ́ ń bọ̀ wá ṣe tí ẹ bá ti lọ́kàn pé ń bọ̀ wá ṣe nǹkan báyìí ẹ máa jèrè ẹ̀ èrò pọ̀ ojoojúmọ́ náà ń wọlé ojoojúmọ́ ni èèyàn ń wọlé sí so gbẹ̀ndẹ̀dẹ̀ máa wá náà lọ́kùnrin lóbìnrin máa fẹ́ kẹ́ ẹ fi sùúrù balẹ̀ kẹ́ farabalẹ̀ kẹ́ ẹ lè jèrè iṣẹ́ yìí sùúrù táwa nílà fi wà ń bí báyìí o ṣùgbọ́n tí àwọn tó bá ní sùúrù náà wọ́n á wá wọn padà àwọn kan wá wọn padà ṣùgbọ́n tí wọ́n wá ṣe tí wọ́n fọkàn sí tí ẹ pọ̀tọ̀ nìkan torí ẹ̀ bá wa ọmọkùnrin advice ẹ̀ tẹ́ fẹ́ wá ẹ ní lọ́kàn pé tẹ́ ń bọ̀ wá ṣe ọmọ kẹ́ fèsì ìwà la máa jèrè iṣẹ́ wa o.